àwọn àfa wa àwọn bàbá wa Maulana Imam sheik Abdullah Idriss Alagbo Azawiy adamallahu hayatahu àwọn náà ni wọ́n bẹ pẹ̀lú wa ní òwúrọ̀ yìí léyìí tó jẹ́ pé ohun tí wọ́n fẹ́ bá wa ṣe ẹlòmíì tá a bá parí ètò yìí yóò kábàámọ̀ àbámọ̀ wá póríṣiríṣi àbámọ̀ wípé mo mọ̀ dúpẹ́ pé mo ti ẹ̀ gbọ́ ètò yìí ẹlòmíì ó sì kábàámọ̀ wípé bí mọ̀ pé irú ohun tí wọ́n fẹ́ bá wa ṣe ní ìbá náǹfààní àti wà ń bẹ̀ ẹ̀ bá sì pè mí gbà náà ọ̀dà gbogbo alákàbàmọ̀ tó dáa àtẹ̀yìntẹ́tù padà máa wá wo ètò yìí nígbà tá a bá ṣe tán torí táyà yorùbá náǹfààní àti wò bí ẹ̀yin náfìlà lọ́wọ́ abẹ́ṣẹ́ àsìkárò abẹ́ǹkẹ́ Kùránì lọ́wọ́ ni tá a bá parí ètò yìí ẹ̀yin náà ní náǹfààní láti wò àtàwọn tó wà káàkiri gbàgbà láyé lórí Facebook lamẹ́ríkà London àti gbogbo ayé níbi tẹ́ ti ń wò wá ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀ àwọn àbá wa fẹ́ bá wa sọ nípa pàtàkì ohun tá à ń pè ládùúrà báwo ládùúrà ó ṣe gbà báwo la ṣe ṣàdúrà tádùúrà ó gbà wọ́n tún máa wá tọ́ wa sọ́nà lórí bá ti máa ṣàdúrà náà lóòrọ̀ yìí tádùúrà wa tí ó máa wá wọlé tí ó máa wọlé tí ó máa wọlé tí ó máa wọlé sínú tá à ń fẹ́ gbogbo ẹ̀ náà ni àwọn bàbá wa ṣe ní òwúrọ̀ yìí ǹjẹ́ a máa fi àsìkò yìí a máa fi kí àwọn bàbá wa Maulana sheik Abdullah Idriss Alagbo Azawiy ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So bismillah. alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasulina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adọ́pẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọba àgbáńláyé, ọba elétò. Ọba tó kádàrá pé mi àti rẹ á tún máa bẹ láyé lénìí. Á tún máa wá bẹ nínú oṣù Ramadana yìí. Tọ́wá kádàrá pé mi àti rẹ á tún máa bẹ ní ọjọ́ ẹ̀ní tí a ti wọnú òru abiyì, òru ìkẹ́, òru ìgẹ̀, òru gbígbàdúrà, òru àánú, òru àforíjì. Ọlọ́run tó kádàrá pé mi àti ẹ ká wọnú òru yìí, Ọlọ́run bá dákun oore tí ń bẹ nínú òru náà, Ọlọ́run má ṣe léwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Ọlọ́run kó jọ àbẹ̀ Ọlọ́run àforíjì tààrà. Ọlọ́run mọ́sá ìṣẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àmín. Ọlọ́run jọ gbogbo àwọn òkú wa tí wọ́n ti lọ pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Ọlọ́run wọlá òru tí a wọnú ẹ̀ yìí. Ọlọ́run dákun gbogbo ibi tí wọ́n kù sí níwájú rẹ̀ Ọlọ́run mọ́sá bá yá fi wọn. Àmín. Àwa náà ta kù láyé Ọlọ́run kó ṣàforíjì fáwa náà. Kó yá fi wá fún Muhammad. Sallallahu Kó wá jẹ́ ká túbọ̀ tẹ́wọ́ dá. Àmín. Ọlọ́run o a ti bẹ̀rẹ̀ Lailatul Qadri báyìí. Mẹ́wàá gbẹ̀yìn Ọlọ́run mọ̀jà ṣe lásán Ọlọ́run. Àmín. Mọ̀jà ṣe lásán Ọlọ́run. Àmín. Mọ̀jà ṣe lásán Ọlọ́run. Àmín. Gbogbo kẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbígbàdúrà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe léwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. La ilaha illallah. Muhammadu Àwa Rasulullah. tọrọ kẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Aṣáájú wa nù ní, ọ̀gá wa nù ní. Ọlọ́run o mọ́sàbà àṣàlékún kí Ànábì. Àmín. Àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ pẹ̀lú òdodo. Máa jẹ́ kíkẹ́ náà yẹ mọ́jọ́ gbò lórí àwọn tó ṣẹ̀ wálẹ̀. Pàápàá jùlọ àwọn tí wọ́n fi ọ̀nà mọ̀ wá tí wọ́n fi àràfin lé wa lẹ́nu tí wọ́n jẹ́ ká mọ̀ pé bọ́lọ̀ ọ̀hún ṣe ń jẹ́ nì tí wọ́n jẹ́ ká mọ ọ̀tún yàtọ̀ sósì. Ọlọ́run mọ́sàbà àṣàlékún kẹ́ gbogbo wọn. Àmín. Látọ̀rí bàbá Sheikh Adam Abdullah Al-Alori. Radiyallahu Ẹ̀dọ̀ ta'ala bàbá anhu. Sheikh Kamadin Al-Adabi. Àmín. Ẹ̀dọ̀ bàbá wa Yusuf Al-Arbaji. Àmín. Ẹ̀dọ̀ bàbá wa Awẹ́lẹ́njẹ́. Àmín. Ẹ̀ka gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sàbà kẹ́ gbogbo wọn. Àmín. Àwọn tó wá kú láyé jàtúbọ̀ tẹ́ wọn da. Àmín. Gbogbo àwa tí àwa ń gbọ́ra wa lásìkò yìí a kí gbogbo wa ní kíkẹ́ ọlá Ọlọ́run o gbígbọ́ tá à ń gbọ́ra wa ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run bá dákun Ọlọ́run mọ́sẹ̀lẹ́ ní àgbọ́mọ fún wa. Àmín. Àwa tá à ń sọ̀rọ̀ náà Ọlọ́run mọ́sẹ̀ ní àsọmọ. A kí olóòtú wa Alhaji wa ambassador
Muhammadu Sọ́ọ̀lì Eletiọfẹ ọba bí ọlọ́run kò sí akínyín kó gbìyànjú sí ojú ọ̀nà ọlọ́run ní gbogbo ìgbà ẹ kú dárúmọ́jú ọlọ́mọ dákun ọlọ́mọ pín pa ọlọ́run wọ́n sábà pín jù báyìí lọ etí ń da báyìí ọlọ́run àìní da mọ́ wọn fi sàdéhùn fún yín àgbà àwọn tí wọ́n jẹ́ kéètò ní ọmọ lọ síwájú lọ́kùnrin lóbìnrin tí wọ́n ná tọrọ kọ́bọ̀ ọlọ́mọ bá dákun ọlọ́mọ sábà bá wa pẹ̀lú wọn jù báyìí lọ bá wa san wọ́n lẹ́sẹ̀ rí láì ní fa ọ̀rọ̀ gùn wọ́n ní ká wá sọ̀rọ̀ nípa òru Lailatul Qadr àdúrà kásàdúrà ń bẹ́ẹ̀ báwo làdó ṣe gbà bẹ́ẹ̀ ni a rí pé ọlọ́run bá máa ń gbé àwọn àsìkò kan kalẹ̀ tí fi ń ṣàánú ayé pàápàá jùlọ àwọn Islam ọlọ́run máa ń ní àwọn àsìkò kan tí máa ń gbé kalẹ̀ tọ́kìn ọba bá kan ọba kan àkọ́kọ́ ń bẹ inú àwọn àsìkò tọ́lọ́run gbé kalẹ̀ àsìkò wákàtí márùn-ún ìrun wákàtí márùn-ún tá à ń kí yẹn ọlọ́run fi ṣàánú àwa mùsùlùmí ni torí pé inú àwọn nǹkan tí ọlọ́run máa fi ṣàforíjì fún yàn láyé wákàtí márùn-ún jẹ́ kan bẹ́ẹ̀ mukafiratu zonobu ni àwọn nǹkan tí ọlọ́run máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ fún yàn náà tó bá kí àṣùbà nísìn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lẹ́yìn ìgbà tó kásùbà tẹ̀yẹn tá àyílà bá fi dé tó bá fi lè rí àyílà kí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin mi ọlọ́run ti parẹ́ fún ẹni yẹn bẹ́ẹ̀ náà ni tí àlásàrì bá fi dé ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ láàrin àyílà sálásàrì tó bá fi rí àlásàrì kí ọlọ́run bá ti pa ẹ̀ṣẹ̀ náà rẹ́ fún ẹni yẹn bẹ́ẹ̀ náà ni títí tó fi dé magrubi tó fi di ìṣá ẹ̀ tá a bá lọ bẹ́ẹ̀ tí ọlọ́run bẹ́ẹ̀ ni ọjọ́ jímọ̀ tí ẹ bá fi kí jímọ̀ kẹ́lẹ́ lẹ́ni tó bá tó a fi di jímọ̀ míì tó tún fi rí jímọ̀ míì kí ẹ̀ṣẹ̀ tó ṣe láàrin jọ́mẹ́jọ ni ọlọ́run bá ti parẹ́ fún ẹni tó bẹ́ẹ̀ náà ni ramadana yìí tí ẹ bá fi gba ramadana kan tọ́lọ́run ní ó rí gbà tó wà ń bẹ láyé títí tí ramadan bá fi ba láyé ọlọ́run fẹ́ ṣàánú tọ́hún nìyẹn tó bá fi lè rí ramadan náà gbà gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láti ọdún tó ti kọjá ní ọlọ́run bá ti forí ẹ̀ jì nìyẹn bẹ́ẹ̀ wá nínú ramadana yìí òru kan bẹ́ẹ̀ tí ọlọ́run bá fi ní kóru ní ọba yẹn láyé tí orí sẹ́sẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ṣàánú tọ́hún nìyẹn òru náà láwọ̀ yìí tí a ń pè ní òru Lailatul Qadr wọ́n ní limaza sumiyat Lailatul Qadr bi hadha al-ismi kí ló dé tí wọ́n fi sọ Lailatul Qadr ní ókọ̀ yìí tá a fi tẹ́ mọ́ lára tọmọdé ọba wí Lailatul Qadr tágbàlagbà ọba wí Lailatul Qadr wọ́n ní fi Lailatul Qadr yuqaddiru Allahu subhanahu wa ta'ala al-arzaq wal-ajal wọ́n ní nínú òru yìí tá a ti bẹ̀rẹ̀ lónìí yìí òun náà ni ọlọ́run bá máa ń pín òru tọ́lọ́run máa ń pín nǹkan ni wọ́n ń pè ní Lailatul Qadr òru taqdir tọ́lọ́run máa ń pín nǹkan òru ìpín òru ìpín ni Lailatul Qadr ọlọ́run máa ń pín àwọn al-arzaq gbogbo ìjẹ́ ìmú tọmọ ẹ̀dọ́ jẹ láyé òru yìí lọ́lọ́run máa pín wàlẹ̀ àjálù bẹ́ẹ̀ náà ni òdiwọ̀n ẹ̀mí téèyàn lò láyé òru lọ́lọ́run máa ń sáyìn rẹ̀. كما يتم تقدير بها كافة المواقف والأحداث التي سوف تحدث بالعام wọ́n ní bẹ́ẹ̀ náà ni òru yìí láti òru nísù sábà lọ́lọ́run ti máa bẹ̀rẹ̀ nǹkan nì nísù sábà yìí òun lọ láti àwẹ̀ oṣù tó kọjá tá a fi wọnú ramadana iná ní ànábì fi máa ń gba àwẹ̀ púpọ̀ nínú sábà nìyẹn wọ́n fi ní lẹ́yìn ramadana o rẹ̀ sábà ní ànábì tún máa ń gba àwẹ̀ òru kẹ́ńbẹ́mẹ̀ tó ń pè ní nísù sábà tóru yẹn bá ti dá méjì báyìí ọlọ́ba máa ń bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni bí àwọn ọba ayé náà àwọn ìjọba ayé náà ṣe máa ń bẹ̀rẹ̀ bọ́jẹ̀tì àmọ́jọ́ tọ́lọ́ máa ń sáyìn rẹ̀ òru náà láwọ̀ yìí wọ́n ní tọ́lọ́ gbogbo àwọn alahadas ìkẹtí ọ̀sẹ̀lẹ̀ nínú ọdún ni òru yìí lọ́lọ́wọ́ bá máa ń sáyìn gbogbo bọ́jẹ̀tì náà kàmá ya'muru Allahu al-malaikata fi dhalika al-yawm bi kitabati al-ahya wal-amwat wal-halikun was-su'ada Allahu akbar wọn gẹ ọlọ́wọ́ bá wa pa màláíkà láṣẹ ní òru ta wọnú rẹ̀ yìí wípé yóò máa kọ àwọn al-ahya àwọn tí ó ṣẹ̀mí lọ́dún yìí àwọn tí ó ṣẹ̀mí wal-amwat àwọn tí ó kó láyé ọlọ́wọ́ bó ti yọ kọ gbó ẹ̀ wal-halikun àwọn tí ó parun ọlọ́wọ́ mọ́kàákùnrin tí ó parun orí lọ́lọ́wọ́ kọ gbogbo ẹ̀ was-su'ada àwọn tí ó ṣoríire ọlọ́run kèmí àtiwọ́ náà tó ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run mọ́sá kàwákùnrin tí ó ṣoríire ọlọ́run kọ yọ́nú sí wa wal-'izza àwọn tí ó dẹni yìí Allahu akbar ẹ̀kẹ̀rẹ́ lomi ni yóò kẹ̀ dẹni yìí lẹ́ẹ̀kan náà ẹ máa wọ apá olóṣèṣe
ọ̀nà olóògbé gbà orí ìlọ́lọ́wọ́ bá ti parí ètò rẹ̀ wàlàzìlà ẹlòmíì yóò dẹni yìí tẹ́lẹ̀ yóò adẹni yẹpẹrẹ ọlọ́run mọ yẹpẹrẹ wọ ọlọ́run ṣàánú wa gbogbo ìtẹ́gbọ́ ẹ̀ sàmì dáadáa ọlọ́run mọ yẹpẹrẹ wa ọlọ́run mọ jaranki wa gbogbo ẹni ọlọ́run bá ti yẹpẹrẹ ó parí nìyí ọlọ́run mọ yẹpẹrẹ wa kullu ma yuridullahu subhanahu wa ta'ala gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ ṣe lọ́dún yìí nínú òru ìlọ́lọ́run bá parí gbogbo ẹ̀ wá rí òru náà láwọ̀ yìí òru náà láwọ̀ yìí kí ló yẹ ká ṣe àfi ká bẹ lọ́hùn òru sọ̀rọ̀ sókè nìyí òru sọ̀rọ̀ sókè ẹni tó ń kọ́lọ̀ wà ń ta òru kéèyàn sọ fọ́lọ́hùn sọ̀rọ̀ sókè o sọ nǹkan tí ń ṣe ọ́ fọ́lọ́hùn má fi sábẹ́ ahọ́ má fi sábẹ́ aṣọ má pa á má. Go speak louder. Speak louder. Pal 4 Pal O. Pal 4 Montele sọ. wọ́n dẹ̀ sọ tí ń ṣe ọ́ fọ́lọ́hùn òru náà là á wọ̀ yìí òru jí má sùn la wà yìí. Jí má sùn. Jí má sùn òru téèyàn gbọ́dọ̀ sùn. Òru kò sórun. Àdẹ́bí yẹn sùn ní gbogbo àsìkò yìí mọ̀. Tí mẹ́wàá àgbẹ̀ yóò fi parí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nínú. Èyí tá à ń bábọ̀ tẹ́lẹ̀ láti ogún tó ti lọ ní eré là ń ṣe. Òru gẹ́gẹ́ ní téèyàn gbọ́dọ̀ sùn. Wọ́n mọ̀ yá mi dákun má fi ọ̀rọ̀ ara ẹ̀ má fi ṣeré má fi ta yẹ́rìyẹ́rì òru yìí bọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹni orí bọ́rọ̀ ayé ṣe dání kí ló tún wá kú ọlọ́run wá ní kóòrù yọ bọ́ aláyé ọlọ́run fẹ́ ṣàánú ọ fẹ́ ṣàánú èmi náà nù ọlọ́run kàákùn ẹni tí ọlọ́run ṣàánú torí bẹ́ẹ̀ òru yìí lànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam Aisha lọ béèrè lọ́wọ́ ànẹ́bí péré ànẹ́bí tóru yìí bá tẹ̀ bá wa láyé kí ni kẹta máa ṣe ànẹ́bí wa ń sọ fún Aisha pé kúlì ìrẹ Aisha kò sí kẹtọ ọmọ sọmọ lásìkò yìí òun náà ni pé máa sọ pé Allahumma innaka afuwwun ìwọ lọba tí máa ṣe àmójúkò tuhibbul afwa fa'fu anni o sì fẹ́ràn kéèyàn ó béèrè àmójúkò lọ́dọ̀ rẹ wá ṣàmójúkò fún mi. Ànábì ní káyísà ọmọ kọ́ máa kún fún gbólóhùn yìí púpọ̀ làwọn àfáà fi ní kí ló dé tó Ànábì ò fi sọ pé Allahumma gifirili. Allahumma innaka gafurun tuhibbul ghufrana faghfirli. Ó sọ pé ìrẹ Ọlọ́run ọba aláforíjì ni ọ́ ó sì fẹ́ràn kéèyàn ó béèrè àforíjì lọ́dọ̀ rẹ̀ ṣàforíjì fún mi. Ó wá ní ọba àmójúkúrò. Ọba àmójúkúrò àfáà ní al-maghfira wípé nǹkan tá à ń pè ní maghfira ni pé ayusamihaka Allah ala kulli zambi walakin yabqa fi masihatika fi sọ̀yìnfàtìkà wípé maghfira ní kọ́lọ́wọ́ bó kọ́pa ẹ̀ṣẹ̀ rẹ fún yẹn àmọ́ ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ní sọ fún àmàlẹ́kà pé kí wọ́n parẹ́ nínú ibi tí wọ́n kọ́ sí Ọlọ́run ti foríjì o àmọ́ yóò mọ bẹ́lá kọ́lẹ̀ yóò mọ bẹ́lá kọ́lẹ̀ musajjalan fi sọ̀yìnfàtìkà yóò mọ bẹ́lá kọ́lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run bá ti foríjì ẹ̀ nígbà míì tọba tó wá wo báyìí inú rẹ̀ wá bàjẹ́ pé kí ni ìsìn tó ń bẹ́lá kọ́lẹ̀ àmọ́ àlẹ́ afúwù pé kọ́lọ́wọ́ bó sàmójúkúrò ní pé fàáwà musamihatika ala zambi máa wíwí mina sahifati wa ka'annahu lam yakun òun náà rí pé kọ́lọ́wọ́ bó yóò forí jì ọ́ yóò wá parẹ́ yóò wá dàbẹ̀ nípa ọ̀sẹ̀ rí gbogbo ẹ rí pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni gbólóhùn yìí ni ká máa wí púpọ̀ jù Ọlọ́run o àwa bẹ̀ ọ́ àtẹ̀yìn àtẹ̀mí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá kí ló fà ájẹlẹ tí o fẹ́ kí ló fà táyé fi bàjẹ́ táyé gbogbo ẹ fi dojúrú gbogbo wa wà ń ké pé ìlú lé tẹni tí ọ̀rá wà ń san ẹ̀ṣẹ̀ ló pọ̀ lálẹ́bí ni ẹ máa sọ bẹ́ẹ̀ pé Allahumma Ọlọ́run o innaka afuwwun ìwọ lọba tí máa ń ṣe àmójúkò tuhibbul afwa o sì fẹ́ràn kí o ṣàmójúkò fa'fu anna wá ṣàmójúkò fún wa fa'fu anni Ọlọ́run dákun ṣàmójúkò fún mi. tẹ bá pọ̀ tẹ ẹjọ́ jókòó tẹ ń sọ ẹ máa pé fa'fu anna ẹ máa pé Ọlọ́run ṣàmójúkò fún wa. lọ́wọ́ ẹgbọ́n nìkẹ́ lọ dájú kọ́ lọ́wọ́ sọ pé fa'fu anni. yẹ pé Ọlọ́run ṣàmójúkò fún mi. Ọlọ́run abẹ́ o Ọlọ́run mọ́sá ṣàmójúkò fẹ́ẹ́ kọ̀ọ̀kẹ́ wa ẹ̀ṣẹ̀ ni ọ̀jẹ̀dọ̀ ọgbà ẹ̀ṣẹ̀ ni gbogbo ẹni tí ń ṣe tí orí ṣe bẹ̀rẹ̀ ẹ̀ wò gẹ́gẹ́ bí wàá ṣe wá kọjá yẹra rẹ̀ wò kálukọ́ yẹra ẹ̀ wò ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ kákan wo ni sunsun ká lẹ́rọ mọ́ yẹn lára tọmọ ẹgbẹ́ ni kíní yóò sí bẹ́ẹ̀ ó sì lẹ́ mọ́ lára ó sì jọ́
ẹ̀ṣẹ̀ ká gbé nǹkan tí èsè tèèyàn ká gbé wọ́ ẹ̀ṣẹ̀ ká bínú ara ẹni ká wo ní sunsun ìlara alahasad sóhun ló yẹ kó wá bẹ́ẹ̀ àmọ́ wà lára ara wa ọlọ́run tó da tó gbé nǹkan fún òǹtọ̀hún ọlọ́run rí kó tó gbé fún. orí wọn bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ká wó yẹ pé asóhun ló yẹ kó ṣáájú ẹ̀ṣẹ̀ ká yẹ pé sóhun ló yẹ kó lówó ẹ̀ṣẹ̀ ká yẹ pé sóhun ló yẹ kí àwọn èèyàn máa pọ́nlé ká máa wá àmọ́ wá bínú àmọ́ lára wa gbogbo bí tí lára bá sì wà ọlọ́run bẹ́ẹ̀ kèé jẹ́ ká dùn ọgbà. o tẹ ní sùjà wọn bẹ́ẹ̀. ìlara ti pọ̀ ju pàápàá láàrin àwa mùsùlùmí a pàdé mọ́sálásí àjọ tò sáfù ìmáàmù pé ìsáwù wàtẹ́dìlù wàsítẹ̀kìm wàtàràsù. àwọn ọmọ alẹ́ èjì kápọ̀. àjọ wà fẹsẹ̀ kósẹ̀. inú òsì konú. inú òkonú a máa bínú ara wa. bàbá ẹ dákun ṣé irú ìrun yẹn sọlọ́wọ́n gbà. ó kù sọ ọlọ́run lọ́mọ bí ó ṣe sáré. torí pé ní lànà bí sọ wípé ẹ jẹ́ kí inú yẹn mọ mọ́síra yín. ẹ wọ àwa ṣàdúrà títí àdúrà wa gbà. àwọn asumọ́nùdí wọ́n ráyé lójú àwa lọ. ọ̀dà bẹ́ẹ̀ ni pé àbọ́lọ́hún tó dá wọn kó dá wa dẹ̀. àwa a máa lọ aṣáìsùn alọmọsáàsì gbogbo ẹ̀ àwọn tí ò sin lọ́wọ́ rárá wọ́n wà ń rìn kẹ́sí. a máa gba àṣàdúrà gbà àwa ní ká yẹra wa wò. ibinú ni bíní ibi kẹta ibi ẹ̀gàn ibi àbòsí kẹlòmí ẹlòmí owó ọsùn tù sí yọdà bẹni pé kọ lọkọ ọmọ dé mọ yọkẹ wọ bí kí mọ́tò ọkọ lọ́tà òun. Allahu Akbar ẹjẹ ayẹra wa wò òru gbàdúrà aláwa yìí ọlọ́run gbogbo àwa tí ọlọ́run ní kóru náà ọba láyé gbogbo àwa tí ọlọ́run ní kóru náà ọba láyé àbí ọlọ́run gbogbo bí tá a kù sí èyàn máa ń sẹ lọ́hún gbà mí tí ò ní mọ̀ kóhun sẹ lọ́hún èyàn máa ń tọ́lọ́ ọmọ wa báyẹ̀ wí yóò mọ̀ ṣe pàṣẹ fún yẹn. yóò mọ̀ ṣe pàṣẹ fún yẹn. ọlọ́run gbogbo bíi tí ẹnì kọ̀ọ̀kẹ́ wa ti kọ́ lọ lọ́hún ní kọ̀ọ̀kọ̀ ní gbangba ọlọ́run mọ́sá foríjì wa. wọn lóoru abirin yìí òru tọ́lọ́run bá sọ pé tanazzalul malaikatu. tanazzalul malaikatu. bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ inna anzalnahu. bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. LAILATUL قدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. الله بني إنا أنزلناه في ليلة القدر. كلا سوكالẹ̀ níjọ́ náà òun náà ní Al-Qur'ani olùlọ́lọ́ba alukurani fún anabi wa Muhammad ọlọ́wọ́ wa ń sọ pé alukurani náà tó ṣe pé ní hudani nasi. hudani nasi wa bayyinati minal huda wal furqan. alukurani yẹn ní ìmọ̀nà alukurani yẹn ní ìtọ́sọ́nà alukurani náà ní ìkẹ́ alukurani yẹn fi bẹ̀ lọ́hún tádùn àfi gbà ọlọ́wọ́ bá wa ní alukurani náà asọ̀kalẹ̀ fúnra anabi nínú òru Laylatul Qadri yìí. anzalnahu fi Laylatil Qadri. وما أدراك ما ليلة القدر. ọlọ́ba sọ fún anabi wa Muhammad ìpè rẹ̀ Muhammad ما أدراك ما ليلة القدر báwo ló ṣe fẹ́ mọ̀ ta ni ó fi òru Laylatul Qadr náà mọ̀ wá anabi. Laylatul Qadr khayrun min alfi shahr. ọlọ́ba ní òru Laylatul Qadr náà tá à ń sọ fún anabi khayrun òru kan ni tó lóore ju alfi shahr ẹgbẹẹgbẹ̀rún òru lọ. káwa ní owó òru káwa ní owó oṣù tí ń bẹ láyé oṣù tí ń bẹ fún ọdún kan oṣù méjìlá ni káwa yọ oṣù méjìlá yẹn kó nínú ẹgbẹẹgbẹ̀rún káwa yọ ọdún tí a rí níbẹ̀ ọlọ́run bá ní òru ọjọ́ kan nì tá a ti wọnú rẹ̀ yìí. Laylatul Qadr khayrun min alfi shahr. ọlọ́run bá ní òru náà ó lóore ju ẹgbẹẹgbẹ̀rún oṣù lọ fúnra nẹ́bí àtàwọn àlùmọ́ rẹ̀. tanazzalul malaikatu war-ruhu fiha. ọlọ́run bá ní tó bá di inú òru yìí mẹ́wàá gbẹ̀yìn ni ànábì ní ẹ wá òru náà síbẹ̀ pàápàá jùlọ tó bá ti di 21, 23, 25, 27, 29 àwọn àlùwítírì àwọn òru tí ò àwọn ọjọ́ tí ò ṣe é gé ni ànábì ní ẹ wá òru náà síbẹ̀ ṣùgbọ́n àwọn àfáà ní ká wá kódà àwọn àfáà kan ní ká tẹ̀ bẹ̀rẹ̀ láti gba Ramadan bá ti bẹ̀rẹ̀ kéèyàn ọmọ owó òru Laylatul Qadr àmọ́ tó bá ti wá ń di ìgbẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn yẹn kéèyàn ọmọ fi ṣeré mọ́. ọlọ́wọ́ bá ní tanazzalul malaikatu war-ruhu fiha. ọlọ́wọ́ bá ní òru yìí
mọ̀rẹ́ tí ń bẹ́ẹ̀ ni àwọn màláíkà mi àwọn tí ò kí ń jẹ tí wọn ò kí ń mu tí wọn ò kí ń sùn tó yẹ pé ní gbogbo iṣẹ́ tiwọn wọ́n máa sin Ọlọ́run Ọba ni wọ́n máa ṣe àfọ̀mọ́fọ́ Ọlọ́run Ọba ni wọ́n máa ń gbé orúkọ èmi Ọlọ́run Ọba tóbi ni àwọn màláíkà yìí wọ́n máa wá sọ̀kalẹ̀ nínú òru Lailatul Qadr náà wa ruhu fiha. ẹni tí wọ́n ń jẹ́ ọ̀gá àwọn màláíkà tí ń pè ní àwọn màlàkù Jibrilu ọ̀gá àwọn màláíkà ni tọ́lọ̀ Ọba máa ń ránṣẹ́ sí ànábì wa Muhammad òun náà yọ pẹ̀lú àwọn màláíkà nínú òru tá a wà ń bẹ̀ bi'izni rabbihim wọn ò ní sọ̀kalẹ̀ lásán àṣẹ Ọlọ́run Ọba ní ó pé kí wọ́n máa sọ̀kalẹ̀ kí wọ́n máa lọ sọ fún àwọn àlùmọ́ nẹ́bì àwọn tí Ọlọ́run Ọba ní kòrú ní ọba láyé wọ́n máa sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba ní. min kulli amrin. ní gbogbo ṣẹ́sí ní gbogbo ọ̀rọ̀ wọ́n máa wá sọ pé ta ló fẹ́ bí Ọlọ́run tọ́lọ́ Ọba foríjì tọ́lọ́ Ọba gbàdúrà rẹ̀ ta ló fẹ́ túbá límí ta ibi ta ló fẹ́ túbá fẹ́ túbú Allahu alayhi tọ́lọ́ Ọba ṣe ìtúbá fún talẹni náà alimisailin ta ló fẹ́ béèrè ọlá ta ló fẹ́ béèrè ọlá ta ló fẹ́ béèrè ìkẹ́ ta ló fẹ́ béèrè owó ta ló fẹ́ béèrè epo ta ló fẹ́ béèrè oore ayé oore àlìkíyàmá nínú òru yìí àmàlẹ́kọ̀ ọmọ wa sọ bẹ́ẹ̀ ipe gbogbo ẹni tó bá lè dìde tí wọ́n ń béèrè lọ́dọ̀ Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí àwa náà tí wọ́n ní ká wá ṣe nínú iléeṣẹ́ Sport FM báyìí pé ká wá bẹ Ọlọ́run fún gbogbo àwọn àlìhùmà nẹ́bì àwọn tí wọ́n náwó tí Islam fi ń lọ síbi tí Islam fi ń gòkè àgbà àwọn tí wọ́n jẹ́ kí Islam ó bàjẹ́ àwọn tí wọ́n ń ṣàánú ọmọlàkejì tọ́ra àwọn tí ò rí jẹ tí wọ́n ń fún wọn jẹ àwọn tí ò rí mu tí wọ́n ń fún wọn mu wọn ò ní máa wò pé lágbájá ò wá béèrè lọ́wọ́ mi wọ́n mọ̀ pọ́ ní bùkátà wọ́n wá ṣe fún bẹ́ẹ̀ wọn ò jẹ́ kí Islam ó su gbogbo àwọn tí bá ń ṣe nǹkan yìí òru gbígbàdúrà la wà yìí àwọn màlẹ́kà ọmọ wa sọ yìí pé. salamun hiya hatta matla'il fajr. salamun ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo yín salamun gbígbàdúrà kó máa bá gbogbo yín salamun àforíjì kó máa bá gbogbo yín salamun ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo yín. salamun hiya hatta matla'il fajr. tí alẹ́ bá ti lẹ́ báyìí títí tí alifájàre ó fi yọ àwọn màláíkà wọ́n máa ṣe sàlámù ni. Allahu akbar. ǹjẹ́ ọmọ ìyá mi òru jí má sùn láwa yìí o. wọ́n ní kò jí má sùn. má sùn má fọ̀rọ̀ ara rẹ̀ ta yẹ́rìyẹ́rì gbogbo ẹni tí wọ́n bá fẹ́ jìyàn láyé ò gbọ́dọ̀ sùn. àwọn ìjọba ayé náà òru ni wọ́n ti ń parí ọ̀rọ̀ àwa tí wọ́n ń ṣèjọba lé lórí. àwọn náà sùn. Allahu akbar. wọ́n náà sọ̀rọ̀ sókè fọlọ́hún. wọ́n ní kò sọ̀rọ̀ sókè gbóhùn òkè. ọmọ ìyá mi bàbá ìyá ẹ dákun àdúrà ló lè ṣe àdúrà ló lè gbà. wọ́n ládùúrà ló lè gbà o. màá rizqu du'a lam yuhrim li hijaba gbogbo ẹni ọlọ́ba ti lè pé kó lè ráyè gbé kó ṣàdúrà ọlọ́ba ò ní ṣe gbígbà rẹ̀ léèwọ̀ fún. Allahu akbar. kò ṣàdúrà tí ẹ̀ ṣe láyé tí ò ní gbà ibi tí ó gbà sí iná lèèyàn mọ̀ àbọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ́hùn tó rọ́bọ̀ lọ́hùn ní ad'uni astajib lakum ẹ pè mí dáyé lọ́hùn. wallazina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. tọ́ ẹ dákun òru gbígbàdúrà làwà yìí ọlọ́run ní abẹ́hùn kápẹ́hùn á fẹ́ pẹ́ ọlọ́run bàbá yìí ọlọ́run ọba ilé ti gbárò yìí ti gbàdúrà ọba tó yẹ pé ní ìwọ ló dá wa ń gbà tá a mọ̀ ìwọ ló ṣe wá bó ṣe wọ̀ ọ́ ìwọ ló ń rí wa àwọn òrí ọ́ àwọn ọmọbi tó wà a máa mọ̀ wípé ní qaribun ujibu da'wata ìwọ tó sọ bẹ́ẹ̀ pé wọ́n súnmọ́ wa ó súnmọ́ wájú ká sí ọ̀rọ̀ wa lọ tí wọ́n sì máa gbàdúrà fẹ́ni tó bá pè é àwa náà wá ń pè ọlọ́run yìí èyí tá a ti ń pè tẹ́lẹ̀ ọlọ́mọsá gbà. àmín. èyí tá a tún fẹ́ pè yìí ọlọ́mọsá gbà. àmín. èyí tá a tún máa pè ọlọ́mọba dákúmọ́sá gbàdúrà wa. àmín. kọ́lọ́wọ́ ṣàánú wa tààrà. àmín. ẹni ọlọ́mọba ṣàánú iná ìlọ́ra yé wa. bẹ́ẹ̀ ni bàbá. ẹni ọlọ́mọba ṣàánú lọ́ra yé wa. ọlọ́run ṣàánú wa. ọlọ́run kó ṣàánú wa. àmín gbogbo ọ̀nà. àsóre tí. oore tá a bá fojú kan kó má parẹ́. kó má parẹ́. ajá sísè. àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà. máa wí. àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá ń retí. ọ̀nà tí ó gbà tí ó fi dé ọlọ́run dákun máa fẹ́kún yọrí wa. ọlọ́run dákun máa fẹ́kún yọ. àlóore tá a fojú kan kó má parẹ́. oore tá a ti fojú kan kó má parẹ́. àtẹ̀yí tá ń bọ̀ lọ́nà tá ń retí. àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá ń retí. ọ̀nà tí ó gbà tí ó fi dọ́dọ̀ wa ọlọ́run máa fẹ́kún yọrí òre. dákun máa fẹ́kún yọrí òre. wọ́n náà dákun wí. máa fẹ́kún yọrí òre. dákun máa fẹ́kún yọrí òre.
alóore tí ń fojú kan kó mọ́ parẹ́. oore tá a ti fojú kan kó mọ́ parẹ́. alóore tí wọn náà ti fojú kan ọlọ́mọ jẹ́ ọ parẹ́. àtẹ̀yí tá ń bọ̀ lọ́nà tá ń retí. àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá ń retí. oore tání kọ̀ọ̀kan wá ń retí ọlọ́run wọlá òru Lailatul Qadri yìí ọlọ́run bá dákun oore tí a ń retí lọ́nà ọlọ́run jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́. ọ̀nà tí ó gbà tí ó fi dọ́dọ̀ wá. dákun máa fẹ́ kún yọrí oore. dákun máa fẹ́ kún yọrí oore. fún ọ̀ṣọ́ ṣàdúrà fún ọ bàbá. tọ́ Allah bismillahir rahmanir rahim. tọ́ lórúkọ tọlọ́run àti ọlọ́run ọba mi ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Allahumma arzuqna bi alfi alufan. ọlọ́run o abẹ́ ọ̀ wá fún wa ní ọrọ̀ fún alárísìkí tààrà ẹgbẹ̀rún arísìkí ọlọ́run máṣàjọ́ tẹ̀ wá lọ́wọ́. gbogbo ohun tí ń jẹ́ àforíjì àti àmójúkò àti tútúbá ọlọ́run ọba dákun jọjà rẹ tí gbogbo wa ń wá lẹ́yìn kọ̀ọ̀kan wá fi ń ṣàìsùn à ń béèrè àforíjì à ń béèrè àmójúkò gbogbo ohun tí ń bá ń jẹ́ ohun tí ń jẹ́ àforíjì àbí ohun tó lè di ọ̀nà àdúrà fún wa ọlọ́run ọba dákun jọjà rẹ máṣà kápò fún wa jáde gbígbàdúrà ṣàánú wa ṣàmọ̀nà wa ọlọ́run mọ́jà sọnù gbogbo ohun tí ń jẹ́ ìwòsàn ọlọ́run ọba dákun máṣà jẹ́ wà lọ́dọ̀ wa gbogbo ohun tí ń jẹ́ ìfàyàbalẹ̀ ọlọ́run àdàkùn lọ́jà ẹ̀ máṣe àjọ kárí wà lọ́wọ́ wa gbogbo tẹ́lifù kan wá ń bèrè ọlọ́run fi lé wa lọ́wọ́ ìmọ̀ àmọ́lù ọlọ́run àdàkùn lọ́jà fún wa kó fún ọmọ wa gbogbo tí ọlọ́run ọba ògùn wa ní agbára àlàáfíà ọlọ́run àdàkùn lọ́jà rẹ̀ má fi ṣan ara wa dè wá mọ́lẹ̀ ọlọ́run ọba bẹ̀ ọ́ àlàáfíà wọ̀ wá léwọ̀ àlàáfíà ní gbogbo àyíkáyè ọlọ́run àdàkùn lọ́jà rẹ̀ má gbé wa dùbúlẹ̀ àìsàn gbogbo àti bẹ́ẹ̀ dùbúlẹ̀ àìsàn ọlọ́run àdàkùn lọ́jà bá gbé wọn dìde. ọlọ́run wo ìmọ́lẹ̀ rẹ̀ là ń béèrè ọlọ́run àdàkùn lọ́jà rẹ̀ má fi wá sóòkun ayé ọlọ́run àdàkùn lọ́jà tàmálẹ̀ sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. ọlọ́run ọba o ìmọ̀nà rẹ̀ là ń béèrè ọlọ́run mọ́ṣà tọ́ wa sọ́nà tààrà ọlọ́run mọ́jà sínà ọlọ́run o gbogbo tí ń jẹ́ ìrọ̀rùn ibi tí nira ti ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan ọlọ́run mọ́ṣà kápò fún wa ìrọ̀rùn rọ́pò ìnira ẹnì kọ̀ọ̀kan la ilaha illallah. وأما الخلائق بجوده ولطفه يا من زرع العيب سترا وإذا تاب العبد إليه غفر له يا من زرع الجميل برحمته وستر قبيها بحكمته لا تؤاخذنا بذنوبنا ọlọ́run o má gbà wá má wo bí ká ti ṣẹ̀wọ́ ọlọ́run bá kó fi gbà wá mú ọlọ́run má gbà wá mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa dákun ṣàforíjì fún wa ṣàmójúkò fún wa ọlọ́run o ọlọ́run gbogbo ohun tí ń jẹun tá à ń wá àdásọ́dọ̀ ọlọ́run bá má ṣàṣà ọlọ́run ọba o kò sẹ́ni tó lè bí àbùkátà wa. ìrẹ́kẹ̀ wa ó ti wá pasófo ọ̀dọ̀rọ̀ ní kẹ́nẹ̀ la lè rẹ́kẹ̀ ó rẹ́ sí. ọlọ́run ìwọ nìkan ló lè ṣe. wàhábàlẹ̀ amáàlà ìlà fínkà gbogbo èròǹgbà pátá ọlọ́run ọba àwọn ẹ̀ la kó lé lọ́wọ́. ajá gbogbo èròǹgbà ọlọ́run ṣàmúṣẹ. wà á ń sádà turuku ilà ilé ìkà wà á ń sádà ti turuku ilà ilé ìkà ọ̀nà ti pín gbogbo ọ̀nà ti dí àmọ́ ọlọ́ọ̀ba lọ́ba tí lànà fẹ́ dà ọlọ́ọ̀ gbogbo ẹni tọ́lẹ̀ dímọ́ lásìkò yìí ọlọ́ọ̀ba wọlé òru Lailatul Qadri ọlọ́ọ̀ mọ́sá ẹ̀sìn náà rẹ fún wa wà ń sádà ti turuku ilà ilé ìkà. ọlọ́run ìwọ ọlọ́run bá la kó ọ̀rọ̀ wa lé lọ́wọ́. fàlà tẹ́kínlẹ̀ ya Allah ya àfúsùnà. ọlọ́run dákun má jáde máa lọ́rọ̀ wa. fàlà tẹ́kínlẹ̀ ya Allah ya àfúsùnà. ọlọ́run dìwámù. wàlá ilà hadi min khalikika. wàlá ilà hadi min khalikika máa wá gbé ọ̀rọ̀ wa lẹ́nìkẹ́ lọ́wọ́ tí ọmọ wa ṣe fáàrí. ìwọ lọ́ba tó níwá tó dá wa. má fi bùkátà wa sọ́wọ́ èèyàn. ẹni tó gbé fún òun náà ọlọ́ba náà ló gbé fún. má fi ọ̀rọ̀ wa sẹ́nìkẹ́ lọ́wọ́ lọ́ba tó lè yẹjú ọ̀rọ̀ ká ọlọ́wọ́ gbẹni tọrọ dojúrú fún ọlọ́run wọlé òru yìí ọlọ́run mọ́sáyẹsì ọ̀rọ̀ rẹ̀ nírọ̀rùn fẹ́ nìkan wọlé òru alibarika yìí wọlé òru kẹ́yì wọlé òru gẹ̀yì wọlé òru àánú yìí wọlé òru àforíjì yìí ọlọ́run gbogbo ẹni tó ṣeéṣe tí ò rí ṣe tó yẹ pé ní ẹsẹ̀ iná ẹ̀ ní fi ń fà tí gbogbo ẹ fi ń dojúrú ọlọ́run mọ́sá ṣàforíjì fẹ́ nìkan gbogbo ẹni tó
ṣeéṣe tí ò rí ṣe torí pé ní àwọn nìkan ní bẹ́ẹ̀ torí pé àṣàṣì máa ń mú ní téye kéèyàn ó rí ọ̀rọ̀ ayé ṣe ọlọ́run mọ́sá ìfi agbára rẹ̀ hàn ọlọ́run tó ẹnì kọ̀ọ̀kẹ́ wálẹ̀ ọlọ́run ṣàforíjì fún wa lọ́yẹ pé ọlọ́ọ̀ba náà òfin sọlá ni àṣẹ ọlọ́run ẹnìkan ọ̀sàsọ àmọ́ òfin sọlá lórí wa ọlọ́mọsà ṣe sùúrù ọlọ́run àbí ọlọ́run wọlá òru yìí fala taknu ya Allah ila anfusina. ọlọ́run má fi wálẹ̀ pẹ̀lú ẹ̀mí wa má fi wálẹ̀ léra wa lọ́wọ́. Ya Allah watadarrakna ya Allah bilutifika. ọlọ́run ọba gbogbo tí ń jàánú ẹni kò fi bá wa. wa afuwika. ọlọ́run àmójúkò rẹ̀ là ń tọrọ. wa afiyatika. ọlọ́run ọba òyà fi wa. wa risikika. ọlọ́run òun ti ń já rìsíkì rẹ̀ ní gbogbo ibi tó bá wà ọlọ́run má ṣe fi lé wa lọ́wọ́. wa ridaka ya Allah. ọlọ́run ìyọ́nú rẹ̀ là ń tọrọ ọlọ́run má ṣe yọ́nú sí wa. wa rahmatika ya Allah. ọlọ́run jẹ́ kíkẹ́ rẹ̀ ọmọ bá wa gbé. wa magfiratika ya Allah. ọlọ́run àforíjì yẹn ọlọ́run jẹ́ ọmọ jẹ́ tiwa. wa shifaka ya Allah. ọlọ́run ọba má ṣe ìwòsàn tó dáa fẹ́ni kọ̀ọ̀kan wa. wa ginaka ya Allah. ọlọ́run ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ wọ ọlọ́run ọba ló dáa jù ọlọ́run bá dákun má ṣàpín fún wa. wa tawfikika ya Allah. ọlọ́run abá ẹ dúró a dúró sọ́dọ̀ wọ ọlọ́run ọba wọ àwọn bàbá wa wọ́n ní adúró ti ọlọ́run ọba ìjókòó fún. ọlọ́run fi wá ṣe kò ń fi wá ṣe kò ń gẹ òre. wà á ìfisíkà ya Allah. ọlọ́run ọba máa ṣàfihàn ìṣọ́ wa ní gbogbo ọ̀nà kan náà. wà á tẹ̀síkà ya Allah. ọlọ́run ọba gbogbo ohun tí ń jẹ́ ìdẹ̀ra ọlọ́run máa ṣàjọ wọn bá wa. wà á síkà ya Allah. ọlọ́run sitirika ya Allah. ọlọ́run ọba bíbu àṣírí ìwọ ọlọ́run ọba lóní lọ́dọ̀ ọlọ́run máa ṣàbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa láti. wà karamika ya Allah. ẹni tí ó ní àṣírí wa tó tu síta ọlọ́run máa jẹ́ kí wọ́n ó rí. wà jannatika ya Allah. ọlọ́run ọba àpọ́nlé ní gbogbo ọ̀nà kọ́nà ọlọ́run máa ṣe wá lẹ́nu àbùkù ní àwùjọ. ya arhamar rahimin. amina. ya arhamar rahimin. amina. allahumma anta rabbuna falaysa rabbuna siwa. amina. wa anta khaliquna falaysa khaliqu siwa. wa anta raziquna falaysa lana raziqu siwa. wa anta rabbuna ya Allah. Allahumma astajib da'watana. Allahumma ighfir lana dhunubana. gbogbo ìdílé bẹ wa ọlọ́run máa gbà fún wa kàforíjì fún wa. wa taqabbal siyamana. ọlọ́run gbààwẹ̀ wa. wa taqabbal salatana. ọlọ́run gbàrún wa. wa taqabbal qiyamana. ọlọ́run bá gbaná fílà wa. ya Allah. ọlọ́run wo. ya Allah. ọlọ́run wo. nad'uka ya Allah. abẹ́ ọ̀. wastajib da'watana. ọlọ́run dákun wá jẹ́ pé wa. wa ghfir lana sayyi'atana. wá sí kàdéhùn rẹ fún wa. birahmatika ya arhamar rahimin. kíkẹ́ rẹ rọ kiri ká wa. kíkẹ́ rẹ rọ kiri ká wa ọlọ́run. برحمتك يا ارحم الراحمين. اللهم اصلح امه سيدنا محمد. اللهم فرج عليهم سيدنا محمد. اللهم ارحم سيدنا محمد. اللهم اغفر سيدنا محمد. اللهم انصر امه سيدنا محمد. اللهم اغفر سيدنا محمد. اللهم اغفر حينا وميتنا وكبرنا وصغيرنا وذكرنا وانثانا وحرنا وعبدنا وحجرنا وغائبين وطير وعصير. يا الله اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. ọlọ́run má jẹ́ ká ṣubú má fàbùkù kan mùsùlùmí ọlọ́run. اللهم اعز الاسلام والمسلمين. وانصر مجاهدنا في كل مكان. واتبع اعداءنا واعداءنا يا رب العالمين. يا رب العالمين. يا رب العالمين. اللهم انت مرتنا بدعائك وقنا بإجابتك فقد دعوناك كمرتنا واجبنا دعاءك مرتنا انك لا تدخل الميعاد يا عزيز يا غفار يا رب العالمين. اللهم انت بحوائجنا عليم وانا قضاء يا قدير ومننا بقضائي يا قدير يا قدير يا قدير يا ميسر كل امر يسير وان تيسر كل عسر لك يسير ولا حول لنا ولا قوه لنا الا بك يا الله. يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا مالك يا الله يا قدوس يا الله يا سلام يا الله يا غفور يا الله يا رازق يا الله يا ساتر يا الله يا عفو يا الله يا كريم يا الله يا الله يا الله يا الله ولا تكن لنا انفسنا طرفة عين واصل لنا شأننا كله. لا اله الا الله لا اله الا الله العليم الحليم. لا اله الا الله رب العرش العظيم. لا اله الا الله رب السماوات ورب الارض ورب العرش الكريم. يا حي يا قيوم يا حي
حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم رحمتك نرجو اللهم رحمتك نرجو ولا تكلنا أنفسنا طرفة عين ولا تكلنا يا الله طرفة عين ولا تكلنا أنفسنا طرفة عين وسوسنا كلها وسوسنا كلها وسوسنا كلها يا الله يا الله يا الله اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين آمين يا عزيز يا غفار يا رب العالمين آمين اللهم لا تكلنا أنفسنا طرفة عين اللهم لا تكلنا طرفة عين اللهم لا تكلنا أنفسنا طرفة عين وسوسنا كلها لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين سبحانك إنا كنا من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين ربنا اتنا لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا عزيز يا غفار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا اللهم اصلح أمة سيدنا محمد اللهم فرج عن أمة سيدنا محمد اللهم ارحم سيدنا محمد اللهم اغفر لأمة سيدنا محمد اللهم انصر أمة سيدنا محمد اللهم اغفر حينا ميتنا اللهم اغفر حينا ميتنا وكبيرنا وصغيرنا وذكرنا وانثانا وحرنا وعبدنا وحاضر والغائبين وطائن واسين برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد صلاة ترضيك وترضي وترضي عنا يا ارحم الراحمين اللهم صل على سيدنا محمد نبي الأمي اللهم صل على سيدنا محمد نبي الأمي وعلى آله وصحبه أجمعين اللهم صل على سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله أجمعين وعلى آله أجمعين وعلى آله أجمعين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين آمين 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 سبحان ربك ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Oore tí a fojú kan kó má parẹ́. Kó má parẹ́. Oore tá a fojú kan kó má parẹ́. Kó má parẹ́. Àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá ń retí. Tá ń retí. Ọ̀nà yòówù tí ó gbà tí ó fi dé. Ọlọ́run dákun máa fẹ́ kún yọrí oore. Ọlọ́run máa fẹ́ kún yọrí oore. Dákun máa fẹ́ kún yọrí oore. Dákun máa fẹ́ kún yọrí oore. Dákun máa fẹ́ kún yọrí oore. So adúpẹ́ fún Ọlọ́run ọba àti Ọlọ́run ọba àti okùn alọ́wọ́ débi tí a dé ní òwúrọ̀ yìí gbogbo ẹ̀ tí ẹ náà fàdé tẹ̀ náà wà lé wọ́n tí wọ́n bá a sọ̀rọ̀ Ọlọ́run àfáà tó bá a sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì tún ṣàdúrà fún wa wọ́n ní lásìkò náà ẹnu wọn ti dẹnu kíni ó dẹnu àṣẹ èyí tí mi wàá sọ fún wa náà láàárọ̀ yìí ni pé ẹ jẹ́ kí gbogbo wa ẹ̀yin tó bá tí ì ní owó nínú pọ̀táàbù yín àbí tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ tí ì ra credit ẹ̀ á fún bí ìṣẹ́jú bíi márùn-ún àbí mélòó kan tí gbogbo wa tá a fi ṣe léyìí tó bá tó àsìkò jẹ́ wí tèmi àsìkò jẹ́ sọ tèmi àsìkò kémi náà sọ̀rọ̀ sókè tó bá ti tásìkò òun àmọ́ wa wọlé ẹnu àṣẹ tí wọ́n fi ṣàdúrà fún gbogbo alápapọ̀ àwọn kò tún wá jàǹfààní lọ́kọ̀ọ̀kan lọ́dọ̀ wa wípé èmi náà wọlé o àbá bó jẹ́ fátí àrẹ bùnmí gbogbo eléyìí náà a máa ń ṣòkanjú àdúrà ni a máa ń ṣòkanjú àdúrà ni tí n fi kó lórí ètò láàrin ìṣẹ́jú márùn èmi tó mọ̀ sọ fún yín pé gbígbà àdúrà jẹ́ ò lápá lára wa lára tèmi létí ọ̀fẹ́ ni o gbígbà àdúrà jẹ́ ò lápá lára mi Ọlọ́run dákun má fà mí sẹ́yìn níbi tí mo dé gbogbo ohun tó lè mú kádùá má gbà ogun nìyẹn k'Ọlọ́run bá mi ṣe ó tiẹ̀ tó bá mi ṣe lásìkò yìí tó mò ń bọ̀ láàrin ìṣẹ́jú kan papa nurse dákun bá ń gbé kiri ẹ̀ sókè mò ń bọ̀ láàrin ìṣẹ́jú kan ẹ̀ mọ̀ ọ́ retí mi àtúbọ̀ lábala ètò wa.